Mo kí gbogbo ọmọ Yorùbá pé ẹ kú ìsinmi èní. Ọ̀pọ̀ ìsinmi là á ṣe láyé. A ó débi tí a fẹ́ dé. A ó débi tí a fẹ́ dé. Wọ́n bá tẹnu bèpè kàn tẹnu bàṣẹ. A ó débi tí a fẹ́ dé. A máa débi tá a fẹ́ dé. Irọ́ lẹ́lẹ́gàn ń pa, irọ́ èké lẹ́lẹ́gàn ń ṣe o. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè. Mo kí yín lórúkọ Kàkàkí Olódùmarè. Ọmọ tán sọ tán ò lè sọ tán. Olóyè Ṣèfúsédè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Lákọ̀ọ́kọ́, mo kí gbogbo ẹ̀yin abiyamọ, ẹ fọkàn balẹ̀. Ohun gbogbo máa wà ní ìrọ̀rùn. Yorùbá máa débi tí a fẹ́ dé. Àwọn kànga rẹ̀ sí àárín wa lọ́lọ́run ọmọ yọ jáde. Yorùbá wí pé bá a bá wí fọ́mọ ẹni agbọ́. Wọ́n ní orí ọ̀kẹ́rẹ́ kókókókó láwò. Yorùbá òun náà ló dẹ̀ ti sọ wípé ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ajá tó máa sọnù. Ìran Yorùbá, mo sọ wípé Yorùbá pé nínú ọ̀rọ̀ wọn. Yorùbá ní máa ń fi ọ̀rọ̀ báyàn jà. Nínú èdè Yorùbá láti rí òkú ọ̀rọ̀. Òkú ọ̀rọ̀. Nínú èdè Yorùbá tá a sọ jáde láti rí tí wọ́n pè kan ní ògúlùtú ọ̀rọ̀. Ajá tó máa sọnù ni. Èèmọ̀ ní gbọ́bèrè ọlọ́dẹ. The ajá that will sonus, he will not gbọ́ fèrè ọlọ́dẹs. Lára àwọn ajá tó sọnù rèé, tó máa sọnù, tọ́dẹ̀ ti sọnù, tí wo ò ní gbọ́ fèrè ọlọ́dẹ, àwọn rèé o, àwọn lẹ́wọ̀ yìí. Awí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 , akékékékékéké, ayányányányányányá, wọ́n ní rá ó rèé, àwọn rèé. Bàbá Akíntóyè pariwo wọ́n gba orílẹ̀-èdè bẹ́yẹ. Olóyè Ìgbòho pariwo wọ́n gba orílẹ̀-èdè bẹ́yẹ. Tá a bá gba orílẹ̀-èdè wa tí Yorùbá bá dá dúró, ìyẹn ò ní ká má bá wọn Fúlàní ṣe papọ̀. Wọn kàn ní orí ọ̀fẹ́ láti máa ṣẹlẹ̀ Yorùbá bó ṣe wù wọ́n. Pé ẹ má jà fi jà ṣe, there's another way that we can do it. Tí ò ní mógun, tí ò ní mọ̀tẹ̀. Dúpẹ́ Onítìrí ní ńlá. Ká má sọ bẹ́ẹ̀ mọ́. Ó bá bẹ̀rẹ̀ sí pariwo, Adélé ń bọ̀, Adélé ni o. Ó ṣe reclamation, occupation, reclamation, bobulation, menstruation. Gbogbo ẹ̀ ló ṣe. Adé pariwo. But it's not like that. Ṣùgbọ́n àwọn ajá tó máa sọnù that will not gbọ́ fèrè ọlọ́dẹs, àwọn rèé. Somebody like me, I did not pity them. I will never pity them. Torí tá a bá wí fọmọ ẹni agbọ́. Tí a bá wí fún ọmọ ẹni agbọ́. Ní Yorùbá fi sọ wípé orí ọ̀kẹ́rẹ́ kókókó láwò. Let me tell you one thing. Àwọn eléyìí ò gba orílẹ̀-èdè o. Ìjọba náà fẹ́ gbà. Leading by Dúpẹ́ Onítìrí. Torí ìyàtọ̀ wà láàrin ẹni tó fẹ́ gba orílẹ̀-èdè. Tó bá òfin àgbáyé mu. Ìyàtọ̀ wà láàrin ẹni tó fẹ́ gba orílẹ̀-èdè. Tó communication pẹ̀lú òfin àgbáyé. Tó lẹ̀pọ̀, tó ròpọ̀ pẹ̀lú òfin àgbáyé. Ó yàtọ̀ fún ẹni tó fẹ́ gba ìjọba. Èyí tó ṣe lánàá, ká mú tọ̀tẹ̀ kúrò ká tún fi tọ̀tẹ̀ kú, òun náà pè ní ìdípágbàjọba. Ṣé ìdígungbàjọba ni? Exactly bí àwọn ológun ṣe máa ń gbàjọba lọ́wọ́ ara wọn ní Dúpẹ́ ṣe lánàá.
So whoever tó bá dárúkọ bàbá Professor Banji Akíntóyè tó dárúkọ olóyè Sunday Igboho sí irú ẹni bẹ́ẹ̀ máa ṣòfò ọmọ, irú ẹni bẹ́ẹ̀ máa relé kò ní délé, irú ẹni bẹ́ẹ̀ máa roko kò ní dóko. Dédèrèdè ní Yorùbá sọ pé máa ń gbẹ̀yìn eré ṣùpá, dédèrèdè àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ onítọ̀hún, dédèrèdè ló máa gbẹ̀yìn ẹ̀. Torí bàbá yẹn ti pariwo tipẹ́, ẹ ti gbọ́, ẹ ti mọ̀ pé Dúpẹ́ Onítìrí was not in good relationship with Baba Akíntóyè. Gbogbo yín mọ̀ pé he was not in good relationship with Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ má fi lọ rọkọrọkọ, ẹ má fi lọ àwọn bàbá yẹn lọ́rùn. Orílẹ̀-èdè làwọn fẹ́ gbà tó bá òfin mu, òfin àgbáyé mu. A gbọ́ nínú ìwé ìtàn, the Nigeria government have armed bí wọ́n ṣe pín Sudan, tí South Sudan jáde, tí Sudan dúró. Nínú ìtàn, a gbọ́ pé orílẹ̀-èdè mẹ́ta láfíríkà ń bíbà yìí tí àwọn ẹ̀yà kẹyapa láàrin wọn Nàìjíríà lọ́wọ́ ń bẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn international law. Ìyẹn làwọn bàbá yẹn dúró dè, ìyẹn làwọn bàbá yẹn ṣiṣẹ́ lé lórí. Nígbà tí Dúpẹ́ gbé ète burúkú dé, tí wọ́n lọ sínú tọ́lẹ̀tì, tí wọ́n tẹ́ Stevie Only ọmọ ìrankíran tó lọ ka ìwé nínú tọ́lẹ̀tì tó ní United Nations làwọn lọ. Tí Dúpẹ́ sọ fún yín pé òun ní tẹ́bílẹ̀tì, ẹni tí ò ní tẹ́bílẹ̀tì ẹ̀yọ̀kan tó lóun ní tẹ́bílẹ̀tì mẹ́wàá. A dẹ̀ pariwo ń gbà yẹn lọ́hùn. Ẹ dẹ̀yìn lẹ́yìn ọmọbìnrin yìí. Ẹ dẹ̀yìn lẹ́yìn olóṣó Abíọ́lá. He have nothing. And we paривos that this woman did not have anything to offer the Yorubas. Wọ́n ní Adélé ń bọ̀ ní bàbá Akíntóyè ó ń ṣiṣẹ́ pẹ̀lú Tinubu ń tó fi gbé yín mọ́ra nìyẹn. Bàbá Akíntóyè ó ń ṣiṣẹ́ pẹ̀lú Tinubu. Sunday Igboho Tinubu ló ń ṣiṣẹ́ fún. Tẹ́ ẹ bá gbàgbé, Gani náà sọ, Gani Adamu ọmọ ìrankíran gbèrè. Ó ní gbogbo rálì tí Sunday Igboho ṣe, ó ní Tinubu ló á ti pè. Sunday Igboho ń bọ̀ lẹ́kìtì o, ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn o. Sunday Igboho ń bọ̀ lóṣogbo, ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn o. Ẹ rí i pé ó ń jọra wọn, kò jọra wọn. Ènìyàn eégún àtiró wọlé, èèyàn àtiró jáde. Eégún kùkùté wọlé, ènìyàn kùkùté jáde síta. Gani sọ wípé gbogbo rálì tẹ́ ẹ ṣe yẹ o, gbogbo rálì tá a ṣe káàkiri o, Tinubu ló á ti pé o. Bọ́lá Ahmed Tinubu á ti pè pé àwọn ará bíbá ń bọ̀ lẹ́kọ̀ọ́, ẹ má dí wọn lọ́wọ́ wa. Ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ọlọ́pàá àtàkì wa lẹ́kọ̀ọ́. Now, àwọn Dúpẹ́ Onítìrí wá pariwo, bàbá Akíntóyè ó ṣiṣẹ́ pẹ̀lú Dúpẹ́ Onítìrí, Sunday Igboho ó ṣiṣẹ́ pẹ̀lú Dúpẹ́ Onítìrí, ẹ rí i pé ó ti jọra wọn. Adé ń pariwo wípé ẹ wò ó, ní gbogbo àgbáyé àìmọye ìlú tó ti yapa láàrin wọn, ṣé báyìí náà ṣe ṣe? Ṣé ọ̀nà tí Dúpẹ́ fẹ́ gbégbà yìí ni? Number one, tí ìjọba Bọ́lá Ahmed Tinubu ò bá fẹ́ forí ṣọpọ́n, tí ìjọba Mákindé ò bá fẹ́ gba ìbọ̀dè, by on Monday they should declare Dúpẹ́ Onítìrí wanted. Dúpẹ́ Onítìrí wà ń bàdàn lọ́dọ̀ wọn mẹ́ẹ̀, àwọn security gbẹ́dọ̀ wà Dúpẹ́ síta. Torí láyé ológun, ẹni bá fẹ́ fipá gbàjọba, wọn àrẹ́sì wọn, wọn kó wọlé ilé ẹjọ́, ìdájọ́ tó bá yẹ wọn á dá fún wọn. Majority àwọn tó fipá gbàjọba láyé ológun, ìdájọ́ ikú ni. Àdẹ̀gbọ́ wípé nínú ìtàn, wípé wọ́n máa fi ipá lé gómìnà tí aráàlú dìbò yàn, wọ́n máa fi ipá lé wọn jáde kó lórí oyè. So if the governor of Oyo State, Engineer Ṣèyí Mákindé, tí wọ́n ò bá declare, or CP Ìbàdàn Oyo State, Commissioner of Police of Oyo State, if they did not declare Dúpẹ́ Onítìrí wanted, a jẹ́ pé àwọn ló wà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. A jẹ́ pé bá ṣe pariwo pé Nàìjíríà ò save lóòótọ́, Nàìjíríà ò save mọ́. Wọ́n pọ̀ tẹ́ máa declare wanted.
wọ́n gbé èèyàn kan síta Olóhùn Adélé ó wà ń bàdàn pẹ̀lú yín bẹ́ẹ̀ the governor the CPO of Oyo State must arrest him màá gbé jáde síta ẹ̀ rí màá gbé jáde àwọn ohun èlò wọn rèé àwọn ohun èlò wọn rèé àwọn ọmọ elétí dídí lápá àwọn ọmọ elétí lápá àwọn rèé àwọn àwí ìgbọ́ àwọn lẹ́ ń wò yẹ màá gbé bọ̀ yẹ jáde síta màá gbé jáde síta fún yín màá gbé jáde o màá gbé jáde that this boy is part of them ore orúkọ ẹ̀ ní Saidi ọmọ Bọ̀tálá mọ̀ sí ó gbẹ́dọ̀ arrest ẹ̀ is one of them òun náà wà ń bàdàn lọ́wọ́lọ́wọ́ commissioner of police you must order your boys to arrest him àwọn eléyìí fi pàgbàjọba ní wọn àgbàlú Dúpẹ́ Onítìrí wà ń bàdàn o ó wà ń bàdàn o torí màá yìí play kílẹ̀ tí pé ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn ọmọ ìrankíran. Ọ̀dọ́ dẹ̀ ni. Gbẹ́nẹ̀sọ̀hún. Dúpẹ́ Onítìrí rèé. Ṣé ẹ rí bó ṣe jókòó? Ó wù ú bí Ṣèyí Mákindé ṣe jókòó tí fúláàgì máa wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tó máa wà lẹ́gbẹ̀ẹ́ òsì tí lógò Ọ̀yọ́ State máa wà lókè orí ẹ̀ òun ló wù Dúpẹ́ Onítìrí. So not orílẹ̀-èdè kan ní Dúpẹ́ fẹ́ gbà. Oh, he want to become a governor of Oyo State. Ṣèyí Mákindé, you must declare this woman wanted. Terrorist ayé wa tọ̀run ni. Tí ó ṣẹlẹ̀ ní the history of Yorùbá land. Pé ènìyàn kan fẹ́ lọ dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ governor. The Oyo State must declare this woman wanted. Lábẹ́ bó ti wù kó rí. Ẹ gbọ́ eléyìí dáadáa. Gbẹ́nẹ̀sọ̀hún. Tiwantiwa ti Yorùbá. Olórí ìjọba Adélé. Ore, this boy, àtẹni tó ń sún àyín, àtẹni tí wọ́n ń sún àyín, Oyo State must declare two of them wanted. Adìtẹ̀gbàjọba ni wọ́n. We did not know mi ò mọ̀rúkọ ẹ̀ o ṣùgbọ́n ó dárúkọ nínú fídíò yìí ẹni bá fẹ́ fídíò yìí kó send ẹ̀ kó béèrè fún I will send it àti pariwo ń gbàyé lọ́hùn Dúpẹ́ Onítìrí ó lè ní ó ní kí nígbà kan ó ti gba 1 million naira ó ti gba 1 billion naira ó ní kọ́mọ ó tún ní kọ́mọ ọmọ Yorùbá máa yá òun lówó àwọn wèrè náà dẹ̀ ń ya lówó wọ́n mọ̀ wípé aṣíwèrè wọn kọ̀rọ̀ jọ wọn ò mẹ́ni tó máa ná. We know nothing about it. Àwa tá a wà lé tá a wà ní ọ̀dà bàbá Akíntóyè èmi bàbá Èkìtì know nothing about Dúpẹ́ Onítìrí ìtẹ̀mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ bọ́dà mi arówólò tó fẹ́ kó bá mi tó lówó orí ọkọ̀ Dúpẹ́ ìmọ̀ o. Dúpẹ́ Onítìrí we know nothing about it. Bàbá Èkìtì òmò ẹni tí ń pa ẹ̀. Ọmọlúkà òmò ẹni tí ń pa ẹ̀. Ìyá Aláṣeyọrí, Òmeyọ̀, ọmọ ọba Abíọ́dún, Pastor Agboola, name it. Yorùbá ló wù mí. Àfà Yorùbá ló wù mí. This boy tó wà ń bàtẹ̀ yìí, Olúṣọ̀gá, Omíyalégé ò mọ̀ ń ká anything nípa ẹ̀. There are plenty that we did not know anything about Dúpẹ́ Onítìrí. So ẹnikẹ́ni nínú wọn ìwé ìròyìn tó bá gbé jáde síta pé àwọn ọmọ Sunday Igboho àwọn ọmọ bàbá Akíntóyè iléeṣẹ́ yẹn máa jóná àwọn onílẹ̀ Yorùbá máa dáná sun iléeṣẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ fi ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́lọ́kọ́lọ́ tó fẹ́ fi lọ bàbá Akíntóyè lọ́rùn lọ Sunday Igboho lọ́rùn tí iléeṣẹ́ kan tó jẹ́ ilé ìwé iṣẹ́ ìròyìn tó bá gbé síta pé àwọn ọmọ Akíntóyè ó lọ bọ̀m̀bádì Ìbàdàn iléeṣẹ́ yẹn máa gbiná
ọ̀run máa sọná sí á jó gúrúgúrú tí ò ní dìde mọ́ láyé torí ẹ̀mẹ́ni tó ṣe kì í ṣe ní Dúpẹ́ Onítìrí tí ń wùwà ẹ̀hàn náà. They must declare Dúpẹ́ Onítìrí wanted. Ìjìnlẹ̀ Nigeria government must declare Ìjìnlẹ̀ as a terrorist. Torí ó ní ẹ̀jẹ̀ olóòmà mẹ́sọ̀ pé òun pa governor, the city governor, pé ẹ̀jẹ̀ Ṣèyí Mákindé á máa ṣàn lẹ̀. Ṣé gbọ́ mi ẹ rí pé ìjọba làwọn fẹ́ gbà kì í ṣe orílẹ̀-èdè. Ó yàtọ̀ síra wọn. Ẹni fẹ́ gba ìlú ó yàtọ̀ fẹ́ni tó ń bá ìjọba jà. Ó yàtọ̀ kò jọra wọn. Àtọ̀. A yàtọ̀ síra wọn. Ẹni fẹ́ gba ìlú a máa protect kí ikú má pa àwọn aráàlú. Ṣùgbọ́n ẹni fẹ́ gba ìjọba torí pé ó fẹ́ gba ìjọba fún àǹfààní ara ẹ̀. Ẹni àmọ̀rí ìbá àkú ni bó ṣe ṣẹlẹ̀ nínú ìjọba ológun nìyẹn. Ẹni àmọ̀rí ìbá àkú. So irú ọwọ́ bẹ́ẹ̀ ni Dúpẹ́ Onítìrí náà jáde síta. Adẹ̀tí pariwo ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. Dúpẹ́ Onítìrí did not have anything good to offer us. Hello. Hello. Hello, sir. Hello. Hello. Hello, sir. Ẹ káàárọ̀, sir. Yes, sir. Mo wà lórí program o. Yes, sir. Ẹ káàárọ̀, sir. Yes, sir. Okay. Dúpẹ́ Onítìrí did not have anything to offer us. Dúpẹ́ Onítìrí ò sí lára wa. Dúpẹ́ Onítìrí ò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ òmìnira iṣẹ́ ara ẹ̀ ló ṣe ìwọ́ tóbi ṣé ẹni bó ṣe jókòó tó náà jókòó ó jókòó bí ààrẹ orílẹ̀-èdè ìjọba lòun fẹ́ gbà. Bàbá Akíntóyè ò sọ wípé ó fẹ́ di pírẹsidẹ́ǹtì tábàgbalẹ̀ Yorùbá tán. Sunday Igboho ò sọ pé ó fẹ́ di gọ́vnà tábàgbalẹ̀ Yorùbá tán. Ẹ ti mọ̀ wípé ìjọba ni Dúpẹ́ Onítìrí ń lé. He want to become a president at all costs. He did not work for the Yoruba race. Wọ́n pọ̀ tẹ́ máa mú ọmọ bọ̀tá wà lára wọn. Nigeria government must declare ọmọ bọ̀tá wanted. Dúpẹ́ Onítìrí wanted. Florence Àjàkáyé terrorist. Jimmy Black. Jimmy Boy l'Amẹ́ríkà terrorist. Àjàkáyé Florence Fúnmi Àjàkáyé ọmọ Fálẹ́yẹ terrorist. America ló wà. Nigeria government must write a letter to America government. Pé àwọn wọ̀nyí wọ́n commit offense terrorist. Kẹ́ ẹ bombard wọn wálé. Ẹ má fi lọ́kùlọ̀ lọ wá. Àwa yìí ṣe terrorist. Àwa tá wà lé. We talk to the police, to the army. We mingle together. Ẹni bá ní bàbá Akíntóyè Sunday Igboho rán kó lọ àtàkì èèyàn kó jáde síta. Iṣẹ́ ara wọn náà lọ jẹ́. Wọ́n kàn ń lo orúkọ Yorùbá ni wọn ò ṣiṣẹ́ fún Yorùbá. Ẹ̀rí wèrè yẹn tó lọ ra agbádá blue. Ẹ jẹ́ kí n plẹ̀ kẹ́gbọ́. Ẹ jẹ́ kí n plẹ̀ kẹ́gbọ́. Ẹ mọ̀ pé nǹkan ti ṣe wá. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Àwọn ọmọ aláìgbọ́ràn. Àwọn ọmọ àbí ìpabẹ́ ọmọ. Àwọn ọmọ pàpàlágí. Pẹ̀lú orúkọ Ọlọ́run alágbára. Ẹ máa gbọ́. Èmi yóò sin àwọn ojúlówó ọmọ Yorùbá. Wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ Yorùbá. Ti orílẹ̀-èdè Yorùbá olómìnira. Ti orílẹ̀-èdè Yorùbá olómìnira. Nípa lílo àwọn agbára olórí ìjọba délé. Nípa lílo àwọn agbára olórí ìjọba délé. Mo sì tún ṣe ìlérí wípé ibi tó ti sọ̀rọ̀ mo kí gbogbo ọmọ nílẹ̀ Yorùbá IYP káàkiri ẹgbẹ̀rún ọdún 2 àti ẹ̀kẹrìnlélógún ni ó wọlé dé. Gbogbo ẹnikẹ́ni wa ní láti mọ̀ wípé ilẹ̀ àwọn baba ńlá wa ilẹ̀ wa ni. A sì ti ṣetán láti gbóhùn ìní wa láti òní yìí títí ayé máa fi parẹ́. Ní báyìí tí ìjọba Adélé ti wọlé dé láti sin àwọn ọmọ nílẹ̀ Yorùbá IYP
ti orílẹ̀-èdè olómìnira Yorùbá DRY àǹfààní máa wà lóríṣiríṣi tí a máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. Àsìkò wa ti tó láti máa bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn ìbùkún tá a wá àlùmọ́nì ohun èlò ilẹ̀, ọrọ̀ àdáyébá àti àwọn òṣìṣẹ́ onímọ̀ ènìyàn tí Ọlọ́run alágbára jùlọ fi bùkún wa lọ́pọ̀ yanturu lórí ilẹ̀ àwọn baba ńlá wa. Níwáyìí, gbogbo ilé ẹ̀kọ́ gbogbogbò àti ilé ẹ̀kọ́ aládàáni bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí ó fi lọ dé ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ tó tún fi dé ilé ẹ̀kọ́ gíga ìgboyà àkọ́kọ́ tó wà ní gbogbo olú ìlú méjèèje ti orílẹ̀-èdè olómìnira Yorùbá DRY ní a ti tìpa. President wa ti sọ̀rọ̀ àwọn wèrè ṣe gbọ́, wọ́n ti gbogbo iléèwé pa, wọ́n ti gbogbo iléèwé pa. Tí wọ́n bá bí yín dá ẹ máa bọ̀ lẹ́kìtì. Ìwọ tó fi ná ṣe mọ̀ pé ẹni tó dúró ń bàdẹ̀ yẹ wọ́n ló dúró gẹ́gẹ́ bí president àbíbọ́. Okay, gómìnà Adélé ẹgbẹ́ wá sẹ́kìtì tó bá bí yín dá. Àwọn bọ́ọ̀sì wá wọn káàkiri lánàá bí a máa rí wọn. Lẹ́kìtì mi báyìí, nígbà tá a bá lù nígbà tẹ́nìyàn bá lu aṣọ òkè, tá bá lu aṣọ òfì láyé àtijọ́, ẹ mọ̀. Àwọn ọmọ ìsìn òmò kan tó pè ní pé wọ́n lu aṣọ kùmọ̀ tó dá igi fọ́kànnà ní. Àwọn bàbá wa ti sa pépà igun mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ á níbi tó ti máa mú dání, òun náà máa gbá máṣọ òfì pò tó máa fi dàbí pé wọ́n lọ tó fi ń yọ gétọ̀ lájẹ́. À á lù ibi ìgbà tí wọ́n bá lu bẹ̀m̀bẹ́ ọlọ́kùnrin tán ká tó lọ hand over yín fọlọ́pàá. We have report pé ibi tá a bá ti rí wọn oníyàngí mọ́ bàtà wa jẹ́ epo ní àrù aṣọ àlàláwọ̀ kélé epo mọ́ta epo sáṣọ àlàáwá aṣọ àlàláwọ̀. Àmọ́ tó bá bí yín dáa, I repeat it, ẹ bá mi send fídíò sí ọ̀dọ̀ wọn. Tó bá bí yín dáa ẹ wá gbé kẹ́ẹ̀ni tọ́nà fi jẹ Adélé gómìnà Adélé lẹ́kìtì kó jáde síta tó bá mọ̀ pé ọmọ ọkọ Èkìtì ni ẹ́, tó bá mọ̀ pé o tó gbàgbà sùn lọ́yẹ́ pé you are a real Èkìtì man. Bọ́dẹ̀ lóògbé ó ti sọ́gbà yẹn lọ́wọ́ olóbìnrin ni gómìnà Èkìtì, tó bá mọ̀ wípé ọmọ ọkọ Èkìtì ni ẹ́, jáde síta kó wá jáde síta. Ẹ má lọ sí secretariat o, ẹ má lọ sí secretariat, ṣẹ gbọ́ mi, ẹ má lọ sí, kò sí kankan ní secretariat, ṣẹ gbọ́ mi. Fájúyì park ní kẹ́tí já pàdé, gómìnà ọ́fíìsì gan ní kẹ́ wá lọ. Àwa sọ fáwọn security gómìnà tó wà mẹ́ pé ẹ fi wọ́n lẹ̀ fún wa, táwa bá lù yín bí bẹ̀m̀bẹ́ ọlọ́kùnrin tán àwa kó yín lọ sí police headquarter. Tẹ́ bá mọ̀ pé ọmọ kan ní. A ti rò pé lánàá nígbà ẹ rí wípé olórí burúkú ayé àtọ̀run ọmọ àlè ni wọ́n. Bí gómìnà bí ẹ ṣe sú àárín fún gómìnà bóyá gómìnà yín ni ní Ìbàdàn ló yẹ kẹ́ máa ṣe tẹ Ọ̀ṣun, ló yẹ kẹ́ máa ṣe tòǹdó, ló yẹ kẹ́ máa ṣe tèkìtì, ti Kwara, ti Kogi, tògùn, tèkó. Àwa ti bẹ́ẹ̀ta, àwọn èèyàn wa ti bẹ́ẹ̀ta, àwọn bọ́ọ̀sì wa ti bẹ́ẹ̀ta. Ó yá káàkiri, àwa wọn dé Ìkẹrẹ́ àárí wọn, àwa wọn dé Ìyàn àárí wọn. A rò pé bóyá Ìfàkìnà máa fara pamọ́ sí, àwa wọn àárí wọn torí àti bọ̀m̀báàdì gbogbo Adó. Tó bá bí yín dá ẹgbẹ́ wá sẹ́kìtì, tó bá bí yín dá màá sọ, I will just call the governor bá òkè governor ẹ fi wọ́n lẹ̀ fún wa, ẹ sọ fáwọn security yín táwa bá dá sèríà fún wọn tán tá a lù wọ́n bí orí àwọn tó ìdúró yìí tó bá jẹ́ pé Èkìtì láti mú wọn ní lórí ọ̀fẹ́ àti dúró ẹsẹ̀ àti máa kán ẹsẹ̀ ká apá wọn ká tó lọ adóbọ̀ wọn fún ìjọba, fún ọlọ́pàá pé àwọn wọn léyìí wọ́n fẹ́ dìtẹ̀ gba ìjọba. Àwọn eléyìí ò sí lára àwọn tó sọ wípé àwọn fẹ́ gba orílẹ̀-èdè, torí òfin wà, ìlànà wà, ìgbékalẹ̀ wà fún àwọn tó fẹ́ gba orílẹ̀-èdè. Àwọn tó bá fẹ́ gba orílẹ̀-èdè wọn, ìgbékalẹ̀, ìlànà àti òfin ó wà. Ó wà. Kì í ṣe bí Títúpẹ́ Onítìrí.
á pariwo fún yín Adélé ń bọ̀ kò rí bẹ́ẹ̀ wọn à jẹ́ bẹ̀ ṣe mẹ́tàrà lẹ́yìn ìṣẹ́dẹ̀ ìgbòho ń tẹ̀yìn ní ẹgbọ́ wèrè àjàkáyé bó ṣe ń tẹ̀ wọ́n nìyẹn wọ́n wá kó ẹ kọ́kọ́ gbọ́ Dúpẹ́ Onítìrí fún ara ẹ̀ wọ́n wá kó àwọn ọmọ títí wọn kápamọ́ ọmọ ọlọ́mọ làárán níṣẹ́ ẹdẹ tòrútòrú ìyẹ́ ọmọ tó bá gọ̀ mi ò lè gbà kẹ́nikẹ́ni ó rán mi níṣẹ́ ẹdẹ tòrútòrú mi ò ní gbà. ọ̀dọ́ dẹ̀ ni so èèyàn mélòó ló fẹ́ ṣerú ẹ̀ bó ṣàkí. This woman ẹ má pè mí ẹjọ́ mo wà lórí program ẹ má pè mí ẹjọ́. This woman must arrest. gbogbo ẹ̀ lè lọ déédéé kó lè lọ létòlétò fáwọn indigenous people ni wá indigenous people ni wá sovereign people ni wá ethnic nationalists ni wá ìpè kákó. Indigenous people ni wọ́n sovereign people ni wọ́n Bàbá Akíntóyè Yorùbá self-determination self-determination ni wá ó yàtọ̀ sí indigenous títí wọn nísìnyí ó pè ní republic democratic republic we Yorùbá nations self-determination ó yàtọ̀ síra wọn fúláàgì wa tó ń lò ọ̀run máa fàyà lẹ́yìn ẹ̀. If government cannot arrest this woman, I think the government ló rán wa síta ká tètè mọ̀ pé lóòótọ́ Yorùbá we are in danger, real dangers. Torí Dúpẹ́ Onítìrí ó fẹ́ fipá gbàjọba ni. Ẹ̀ ń gbọ́n tó sọ. ọ̀dọ́ dẹ̀ ni so èèyàn mélòó ló fẹ́ ṣerú ẹ̀ bó sacrifice fún rẹ̀ pé òun á ṣe pé òun ò ní gbé gbàgbó mọ́ but òun á ṣe olórí Adélé kí gbogbo ẹ̀ lè lọ déédéé kó lè lọ létòlétò fáwọn indigenous people ni wá indigenous people ni wá sovereign people ni wá ethnic nationalists ni wá wípé káàkó. Ìyẹn ti fi hàn wípé Dúpẹ́ Onítìrí ló rán wọn síta that is the evidence we keep this video. Mo ì máa sọ̀rọ̀ nípa ti ìjìnlẹ̀ fídíò ti ìjìnlẹ̀ náà but kí n tó lọ sí yẹ ẹ̀gbọ́n tí Florence ọmọ Ìrankíran Àjàkáyé sọ ẹgbọ́ àwa máa tọ́jú èdè wọn tí gbogbo àgbáyé máa fi mọ̀ pé we know nothing about the incident tó ṣẹlẹ̀ ní Ìbàdàn lánàá torí àwọn bàbá wa sọ fún wa wípé káfí ẹlẹ́kẹ́ bò sí ọmọ Yorùbá tí Nàìjíríà ti fi ṣe ìrúbọ ó ti pọ̀ jù àwọn òde fẹ́ kí kankan nínú wa ó kú mọ́ bọ̀tí lójoojúmọ́ lọ́dọọdún ni Dúpẹ́ ń fẹ́ ọmọ Yorùbá ń rúbọ abẹ́ rí bẹ́ẹ̀ lọ́dọọdún march last year ó rán àwọn kan lọ sí amúlùdùn wọ́n pa mẹ́ta níṣẹ́ méjì náà panú wọn ẹ̀ tí wàá wò tọdún yìí ẹ gbọ́. mo kí gbogbo ọmọ Yorùbá o mo kí wa nílé lóko àti lẹ́yìn odi mo kí wa lógúnlógún mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n a kú oríire o a kú oríire bá wa kí Adélé wa káàbọ̀. ṣé ń gbọ́ láti bí ọdún bíi 6 sí 7 sí 8 Florence Àjàkáyé ò lè wá o ọmọ Ìlaramọ̀ kíní o ó lóun fẹ́ ṣe rálì àní kó máa bọ̀ ní Ìlaramọ̀ kíkó wá ṣáájú ọlọ́mọ òun sì kéré ṣùgbọ́n ó mọ̀ bọ́ ṣe rán àwọn ọmọ ọlọ́mọ jáde sí ẹnu ikú ṣe gbọ́ mi ó mọ̀ bọ́ ṣe rán àwọn ọmọ ọlọ́mọ jáde sí ẹnu ikú kò sí rálì tá a ṣe tí Ìgbòho yọjú a fẹ́ lọ rí bàbá Akíntóyè láìpẹ́ yìí àmọ́ bí tí bàbá wà ẹ béèrè lọ́wọ́ àwọn tó ń tẹ̀lé níbo ni Dúpẹ́ Onítìrí wà Àjàkáyé gan mọ́ ọmọ ọlọ́mọ làárán níṣẹ́ èdè tòrótòró àánú wọn ló ṣe mí irú àwọn ilé báyìí wọ́n ti sọ ọmọ wọn di ọmọ aláìní bàbá ikú ló máa gbẹ̀yìn wọn ìdìtẹ̀gbàyọba ikú ni ikú òlòlóòlò ẹni abáwí fún ọba jẹ́ ó gbọ́ ni. Adélé ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan dá sí ó wù Ṣèyí Mákindé kó forí sókè kó forí sọlẹ̀ nǹkan tó bá wù kó ṣe Adélé ti bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká wò ó ṣé kìí ṣe pé ẹjí rùm àwọn ará bíbà yìí ní problem àbí ṣé ìjẹ́tọ̀ wọn
tó ń fa epo ló ń fàfàkùfà ni àbí brain boss yìí wọn ó ti kó virus ṣé ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu iṣẹ́ ó ṣe é gbọ́ ṣé ó yẹ kó máa jáde lẹ́nu ọmọlúwàbí lẹ́tí máa mọ̀ wípé these people did not fight for the Yorùbá race ìjọba ọfẹ́ ṣe pàjágbà ìjọba àwọn náà fẹ́ wọ́n mọ̀ pé tán bá gbégbá ìbò aráàlú ò ní dìbò fún wọn náà fi ń dọ́gbọ́ gbogbo nǹkan ṣe ẹ máa gbọ́. orílẹ̀-èdè Yorùbá ti dúró wọn ọ̀rọ̀ kan dá sí bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ń halẹ̀ ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ dúró títí ẹ dúró bí akin ẹ dúró bí ẹni akin bẹ́ẹ̀ ni ẹ̀yin náà rí bẹ́ẹ̀ yẹn o Ṣèyí Mákindé ò ṣiṣẹ́ fún wa kìíní Adélékè Tọ̀ṣun ò ṣiṣẹ́ fún wa Sanwó-Olú ò ṣiṣẹ́ fún wa gbogbo wọn bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó ṣiṣẹ́ fún wa Gádínà àwọn Fúlàní ni wọ́n jẹ́ àwọn Fúlàní ni wọ́n ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ pariwo ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde lógúnlógún ẹ dìde lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa tí àwọn aṣojú wa bá ti sọ pé ká jáde lọ́pọ̀ yanturu ló bá tán o ẹ̀yin náà ti rí báyìí o ẹ̀kọ́ ti fojú múmu wọn Sunday ò ṣiṣẹ́ fún wa o wọ́n Nàìjíríà ló ṣiṣẹ́ fún Akíntóyè ṣiṣẹ́ fún wa o wọ́n Nàìjíríà ló ṣiṣẹ́ fún ìyá oní. That statement alone ó ti clear pé bàbá Akíntóyè know nothing on this issue pé bàbá Akíntóyè ò mọ nǹkan kan nínú tó ṣẹlẹ̀ ní Ìbàdàn lánàá olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà know nothing about incident tó ṣẹlẹ̀ lánàá and it was clear there that Dúpẹ́ Onítìrí Florence Àjàkáyé Jimmy Boy Black Lion Stephen Fatade ṣé Fatade ní àbí Fatade létí Ìjìnlẹ̀ Marcus Saheed Ọmọbọ̀tá àwọn tí ìjọba ó máa lé kiri nìyẹn ìjọba dẹ̀ gbẹ́dọ̀ mú wọn ìjọba gbẹ́dọ̀ mú wọn kó fi wọ́n jófin. Onítìrí dúró gidigba ó ti gbé Adélé jáde o wọ́n ní kò ní ṣe ó ti ṣe bẹ́ẹ̀ yẹn o ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn o ẹ̀yin èèyàn wa ẹ jáde lógúnlógún ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jáde lọ́pọ̀ yanturu kí ẹ máa polongo Adélé. Dúpẹ́ Onítìrí must not escape bọ̀bọ̀ tó jáde síta yẹn tó lóun jọ́ọ̀jì olórí Adélé must not escape Ọmọbọ̀tá must not escape wọ́n gbẹ́dọ̀ ààrẹ ìṣàwọn náà ká tó wá dí pẹ̀lú àwọn tó wà nílùú òyìnbó. Adélé orílẹ̀-èdè Yorùbá dé the provisional government of Yorùbá land the provisional government of the Democratic Republic of the Yorùbá Adélé ti dé o Adélé ti dé o Adélé ti dé o wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìjọba tipátipá máa kúrò ń bẹ̀ àfẹ́ ìjọba Fúlàní lórí ilẹ̀ wa wọ́n máa kúrò ń bẹ̀ ni wọ́n rọ̀gbọ́n dá sí o bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa ẹ̀ṣọ́kàn akin kò sí wàhálà kò sémìkémì Ọlọ́run ọba mi òkè wà lẹ́yìn wa bó ṣe rí nìyẹn o mo kí wa kú oríire a kú oríire o. àwa nìyẹn o olórí burúkú ọmọ ìrankíran. a kú dédé àsìkò yìí. kò sí wàhálà àbí mo fẹ́ fi wàhálà hàn yín ni o wàhálà bí Ọlálọmí ọmọ Portable ọmọ Ọlálọmí kò sí wàhálà àbí ẹ wò ó. Ghana coach, which kind of gun? The gun with the point at you. Tẹ́fẹ́ lọ fi léṣe yìí Mákindé jáde lọ́fíìsì nìyẹn o. Ṣé rí wọn? Ọta ìbọ̀lẹ̀ ń wò lẹ́yẹ o. Ṣé rí bàbá àgbà ìyá àdàgbà má dànù ṣé rí kò sí wàhálà wọ́n ti fẹ́ bọ́ ṣòkòtò nídìí wèrè ṣé rí.
See ammunition. Sherry. Àwọn people yìí náà yín ìbọn bẹ́ẹ̀ yẹn o. Ṣẹ́gbọ́. Ṣẹ́gbọ́. Ta ti sọ pé Yorùbá lọ́ra jù wà píṣù tó ṣe ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lélẹ́yìí o. Àwọn Yorùbá náà ló tún bẹ̀rẹ̀. Ṣẹ́gbọ́. Ṣé ń gbọ́ àwọn ọmọ sọ nílẹ̀ nù. Òun ni lídà wọn. Ẹ má jẹun lọ o. Ẹ wo ṣẹ́rí wọn. Tó bá kárí ọ̀bọ̀ ní oyá wèrè má tilẹ̀ bó ṣọ́kè jáde àbó oyá wèrè má tilẹ̀ ọ̀pọ̀nà fẹ́ pa ẹ́. Mo bá pa. Why are you in a hurry to remove them from the sun? I say put them there. Okay, return them. Yeah, go back with the Baba there. May I ask him sorry? Sherry, one day. Sherry. Ṣé ń gbọ́ language Boko Haram. Tó ní jòyè. Sherry. Àjàkáyé ní sọ pé kò sí pírọ́blẹ́mù. Àbí bẹ́ẹ̀ kọ́? Nígbà tí pírọ́blẹ́mù dé, ẹ jẹ́ tún wá fídíò. Bàbá wí fọmọ ẹni àgbọ́, gòrí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwò, gángan ti gángan, gbàgòdò gbàgòdò gbàgòdò, gbàgòdò gbàgòdò gbàgòdò. Bàbá wí fọmọ ẹni àgbọ́, orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwò, gbàgòdò gbàgòdò, gbàgòdò gbàgòdò. Mo ń wá ní ẹ má bínú o, mo ń wá ní o, mo ń wá ní o, mo ń wá fídíò ìjìnlẹ̀ òun ní o, níbi tó ti sọ̀rọ̀ pé wọ́n fún ìjọba Ṣèyí Mákindé ní ṣe 12 hours kan release ẹni tí ò tó ní iná tí ń dènà dé ní àjẹkóyà ni ó jẹ àjẹkóyà ni ó jẹ onítìrí tí ò tó ní iná tí ń dènà dé ní àjẹkóyà ni ó jẹ àjẹkóyà ni ó jẹ àjẹkóyà ni ó jẹ onítìrí tí ò tó ní iná tí ń dènà dé ní àjẹkóyà ni ó jẹ. Bíbélì wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀. Tàbá ní níṣẹ́ ẹrú, ó yẹ ká fi tọmọ jẹ. Tàbá ní níṣẹ́ ẹrú, ó yẹ ká fi tọmọ jẹ. Èmi ò jíṣẹ́ tí ò dáa ní tèmi. Èmi ò jíṣẹ́ tí ò dáa ní tèmi. Ta ló rán ẹ níṣẹ́ tó lè kọ́? Ta ló rán ẹ níṣẹ́ tó lè kọ́? Ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́n, ẹkún ń bẹ fọ́mọ tí sá kiri. Ó wá tẹ̀síwájú, lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn bíi tàná. Lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn. Ọ̀pá akọ, ọ̀pá òpejò, ejò akọ, ejò òpàjá, ajá akọ, ajá òkò yìí jẹ, kọ̀ má ṣe jíjẹ́ tí ò dáa. Ìyá mi mo dé, okay, mo ń bọ̀ náà. Èmi ni mo pè, sorry. Mo wábi tí ìjìnlẹ̀ ti ń lé rí fùrùkọ́kọ́. Lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn o. Lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn. Bí ìtànà, ọ̀pá akọ, ọ̀pá òkò ejò, ejò akọ, ejò òpàjá, ajá akọ, ajá òkò yìí jẹ, kọ̀ má ṣe jíṣẹ́ tí ò dáa.
we the Yoruba nation self-determination know nothing. Ẹ ti gbọ́. Bàbá Akíntóyè kọ́ ló rán wọn o. Sunday Igboho kọ́ ló rán wọn. Àwa ọmọ Sunday Igboho rèé. Àwa ọmọ Sunday. Nígbà tí àwọn kan kàkà ilé ní wí ẹ̀ tẹ́ bá ti bá Bàbá Èkìtì. Ẹ̀nà ẹ̀kọ́ lápá ẹ̀kọ́ lẹ́sẹ̀. Àwọn èèyàn ní kí n lọ bá àwọn ọlọ́pàá. Mo ní mi lọ bá àwọn ọlọ́pàá. And I report. Hey, èmi náà pè ní Bàbá Èkìtì. Ìkan nínú àwọn ọmọ Sunday Igboho. Àwọn kan fẹ́ máa tẹ́tí ara wo ọlọ́pàá. Àwọn ọlọ́pàá ní tí n bá yà ti gbá kan mú nínú wọn. Kí n má jẹ́ ó bọ̀ kí n máa mú bọ̀. Olú máa dárúkọ àwọn tó kù. Show that we work together with police. We did not see police as our enemy. Torí àwọn ọlọ́pàá gan mọ ìgbésẹ̀ tí ọ̀nà tí àárín ọ̀nà tó bá òfin àgbáyé mu ni. Àwa ò ṣe terrorist. Àwa ò fi dìtẹ̀gbàjọba. Àwa ò dẹ̀ da ìjọba láàmú. Torí ń ta fẹ́ gbà ò tí ì tẹ̀ wá lọ́wọ́. We are still under Nigeria. Àwọn bàbá wa dẹ̀ sọ fún wa pé we should obey the rule and regulation. Àwọn ò fẹ́ sọmọ nù. Àwọn ò fẹ́ kọ́lọ́pàá máa lé wa kiri. Àwọn ò fẹ́ káyájú sí ọlọ́pàá, káyájú sí army. All the law enforcement tó wà ní Nàìjíríà. Ijó ni ó máa jó. Ijó Makosa yìí galaga jù nọ́mbà ni. Orí táyé ń gbọ́ ni ó máa gbọ́. Gigi. Ìlú táyé ń jó ni ó máa jó. Ijó alájà oga Makosa yìí galaga jù nọ́mbà ni. Àbùkù kan láṣejù ó tẹ́. A sọ fún yín wípé Adélé òmìnira 2022 irọ́ ló wà ń díẹ̀. Ọmọ ọlọ́mọ là ń rán níṣẹ́ dé tòrútòrú. My last word for today.